Hello everyone, welcome to Toyeen Talks. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Àwọn èèyàn máa jáde láti support Lizzy tó bẹ́ẹ̀ yẹn. Kò dẹ̀ ṣe pé wọ́n support ẹ̀ lórí irọ́ tẹ́ ẹ pa yìí òun ni ayé rí wípé definitely gbogbo nǹkan tí arábìnrin yìí ti ń sọ tipẹ́tipẹ́ ó rí nǹkan sọ awálà sí ń bẹ̀. Gbogbo nǹkan tí Lizzy yìí ti ń sọ tipẹ́tipẹ́ ó rí nǹkan kan sọ. Anyway, ẹ jẹ́ kí n open floor fún àwọn tó bá fẹ́ enter mi. Ibi tó bá wù mí ni mo lè gbé show mi gbà níwọ̀n ìgbà tó bá ti jẹ́ wípé nǹkan tó ti inú mi wá ni tí mo dẹ̀ rí pé nǹkan tó bá ọpọlọ mi mu ni. So ìwọ tó bá wò bó bá throw shade sí mi, ìwọ tó throw shade lórí kinní lánàá mo ṣe update padà sí ẹ. Update tèmi náà máa ń gbáyàn lórí bí mo ṣe bí show mi ṣe máa ń gbá bó ṣe máa ń múyàn yàgbẹ́ bẹ́ẹ̀ ni update mi náà ṣe máa ń gbáyàn lórí. Inú òkété máa ń dùn gbà yẹn ni wọ́n máa ń ṣí mi lẹ̀ ni akàn sọ́ńtà ni. Akàn máa sọ́ńtà ni bàbá Legba ẹ rí pé ó máa ń bòdì inú mi gan gbà yẹn wípé no Legba you are working for me. Don't grieve for anybody. Go for anybody. Go for anybody. Olórí burúkú ó fẹ́ máa ti bàbá ní bàbá. Ọmọdé yìí má ti bàbá ò ní bàbá o. Torí mo mọ̀ ipe ike ń bẹ lẹ́yìn ẹ̀ o. Ike dùkú sí má tì mí ń ti kú tì o. Ike tún sọ fún mi pé Legba má bọ̀ ní London o. Mo bá jápa mo ní mi ò lọ sí ìlú London o. Ó tún fẹ́ parọ́ mọ́ mi ó ní mo fẹ́ náà kí òun o láì mọ̀ wípé òun gangan ló fẹ́ ṣú mi o. Ike má mọ̀ ṣe mí lè ṣe o. Ó rò pé òun lè jí mi ní jíǹkúnjìn o. Ike mọ̀mọ̀ sunkúnkùnkùn o. Mo na Ike gbogbo ọ̀pá ẹ̀yìn Ike ló ti ṣe kí ni mo fẹ́ ṣe sọ́jú ẹ̀yìn títí bàlà máa fi fún ẹ̀yìn ò lè wálẹ̀. Irú wọn a ní mo rí irú ẹ̀ kan bí mo rí duplicate irú Ike mo rí ń bí kò kàn tó ti ẹ̀yẹn ni kò kàn tó ti irú ẹ̀yẹn ni ṣó ti yẹyin kò lè bold kó fi ara ẹ̀yẹn yin Ọlọ́run kò lè ṣe kí ni kò lè bold kó fi ara ẹ̀ kó fi yin Ọlọ́run. Legba máa ṣe name ceremony fún ẹ if you don't mind your con. Okay, ta ló wá sọ̀rọ̀ bí ta ni ẹ. Àbí ṣé wọ́n ti wọlé ni ṣọ́wọ́ bí ni àwọn wèrè mo máa ń pa wọ́n lẹ́kùn ni àní ṣó yẹ kó jẹ́rù Legba yẹn ló máa ṣerú ṣó tó ń ṣe fún wa yẹn. Legba má dojú tì wá Legba má dojú tì mí Legba bàbá Legba ẹ mọ̀ pa láìkì yín gan ẹ mọ̀ kí Bọ́sùràtì wá láìkì yín gan ẹ má ṣe ṣó fún Bọ́sùràtì ó láìkì yín ṣùgbọ́n Bọ́sùràtì yín ó máa ń tìyàn jáde òun náà máa ń ṣe ṣó fún mi ayé Bọ́sùràtì yín máa pẹ́ mẹ́sì mi lọ́wọ́ ni. Ẹ̀mí Bọ́sùràtì wọ́n máa fẹ́ gbọ́n sí mi lọ́wọ́. Ẹ̀mí Bọ́sùràtì wọ́n ẹ̀mí Bọ́sùràtì wọ́n ó ti ń gbọ̀n kò mọ bí tó ti fẹ́ mú analysis sí Lizzy yẹn ṣe because gbogbo èèyàn lórí. ṣé ti gbogbo èèyàn ló ṣe kí ni lórí ọ̀rọ̀ yẹn wípé ṣé góòdì ló ń tà bẹ́ẹ̀ yẹn ni no ṣé ẹ̀ka góòdì mọ́ lọ́wọ́ no kí ló wá dé ta fi ń gbọ́dọ̀ góòdì nínú bí tẹ́sí sọ pé jalè ọ̀rọ̀ transfer ó ṣe wá di ọ̀rọ̀ olè bọ̀bọ́ yẹn ń sìn kí ló dé tó fi sá lọ tó o bá fẹ́ analyse ẹ̀ ní o. okay so kí ló dé tí bọ̀bọ́ yẹn fi lọ tó fi sá lọ ó ti ohun tí ẹ̀mí ẹ̀ ò gbé ó ti ṣe. Good morning Sodiq ṣe náà ohun tẹ̀mí ẹ̀ ò gbé wọ́n ti rán oníṣẹ́ èdè tòrutòru. Ẹ wo àwọn tó wà níbẹ̀ yẹn sìn bó tiẹ̀ jẹ́ wípé owó kan lọ́ àwọ́ọ̀dù sínú àkáǹtì wọn wípé ó yá kẹ́ẹ̀fì bá wa ṣiṣẹ́ yìí nígbà tí wọ́n bá máa sọ pé wọ́n bá máa béèlì wọn bí ò ṣáájú 10,000 wọ́n á ṣàfi béèlì wọn
àbí so ẹ wá wo ìrònú tó máa rò lẹ́yìn tí ọ̀rọ̀ yẹn bá jáde. Lizzy ẹ má kí n gbàgbé Lizzy tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ti kó wọn o àwọn tó náà kó the way tó ṣe fídíò fún ẹ the way yẹn ni ìwọ náà ló ṣe máa wá jókòó ló ṣe máa wà níwájú ẹ tó ṣe máa ṣe fídíò tó dẹ̀ máa bẹ̀ ẹ́ wípé irọ́ la pamọ́ wọn. So ní ìgbà tí wọ́n bá ti ń gbé fídíò yìí jáde the same àwọn tó náà kó yẹn náà ni wọ́n máa gbé fídíò wọn tìlẹ́gbẹ̀ẹ́ wípé ṣé ẹ ti rí àwọn tó ṣe fídíò yìí àwọn yìí náà ló sọ wípé àparọ́ mọ́ ni. So wọ́n gbọ́dọ̀ ṣe fídíò tó bá fẹ́ bí ẹ fẹ́ withdraw ẹ̀ ní ọ̀rọ̀ station ọ máa ṣe fídíò tó dẹ̀ máa wà wájú ẹ tó máa kúnlẹ̀ báyìí tó máa sọ wípé irọ́ náà wọ́n pa mọ́ ẹ o irọ́ náà wọ́n pa mọ́ ẹ tó máa sọ bẹ́ẹ̀ tó máa sọ ni. Títí show tó o bá ti ṣe ó ti ṣe kí ọkàn ẹ máa lọ sí ohun tí mo sọ yìí mi àwọn tó bá jẹ́ ti tiẹ̀ tó bá wà ń bí kọ́ gbọ́n tí mo sọ yìí kọ́ sọ fún un tọ́rọ̀ yẹn bá máa kúrò ní station kọ́ ṣe show yẹn ní iwájú ẹ̀ kọ́ kí ojú ẹ̀ kó yọ ńbẹ̀ kọ́ wọn náà kójú wọn yọ plain kó gbé kí kámẹ́rà yẹn gbé wọn dáadáa. So ń pẹ́ àwa la parọ́ mọ́ nínú fídíò pé kinní yẹn o so tó bá ti ń gbé fídíò tí bí jáde wọ́n á máa gbélé yìí náà jáde wípé ó yá àwọn tó fídíò tẹ́ gbé jáde àwọn ilé yìí náà ló ṣe. Má gọ́ra ẹ̀. Má ṣe kí ni? Má gọ́ra ẹ̀. This is the èmi ni ikú. I can talk ikú by myself. I can be ikú by myself because only property that I gain in that job in that Ike team is that òyìnbó myself. Òyìnbó tí mo gain tó jẹ́ property tí mo gain níbẹ̀ yẹn myself ni because èmi kan fúnra mi ìgbọ́ pa. Ìgbọ́ kíni ìgbọ́ pa. Èwo ni ká tún wọ́ mọ́ra nù yín ẹ gbórí síta gbogbo wa yìí àwa tá a ti ṣe kíni àwa kan ti jà fún òmìnira ara wa àti dá dúró àwọn kan sì wà tó sì ń ṣe kíni ó sì ń ṣe kúbẹ́kúbẹ́ àwọn kan sì ń ṣe kíni ó sì ń ṣe kúbẹ́kúbẹ́ àwa kẹ̀ ọ̀gá ara wa ni wá ọ̀gá kíni ọ̀gá ara ta wá òun là wá bí ẹ bá máa sunkún ẹ sunkún bí ẹ bá máa yàgbẹ́ gbúrúgbú ẹ yàgbẹ́ gbúrúgbú. Ike tó ń ṣe kíni tó ń ba ayé jẹ́ tó ń bọ̀rún jẹ́ tó ń gbowó tá a mọ̀ bí tó ń kówó sí. Good morning. Ìtẹ́ Olúwa dára sí mi mo kí yín. Inú ń bí wọn burúkú bí Legba bó ṣe eat on the beach. Ike labi Ike labi ìwọ gan rí wípé nǹkan ti padà ṣe kí ni ó ti change nínú ayé ẹ̀. Ó ti ṣe kí ni nǹkan ti padà change nínú ayé ẹ̀. Èyí ìyè olówó má tàn àwọn ènìyàn ìwọ àti ìyè olówó ẹ̀ sí good rapport mọ́. Every year ni ìyè olówó máa ń ṣe kí ni ló máa ń kí happy birthday. Ṣé ó kí ẹ lọ́dún yìí? Kò kí ẹ lọ́dún yìí. Kí ló fà á? O expect ní pé ìgbà tó wà nínú ẹ̀wọ̀n ìgbà tó wà nínú ẹ̀wọ̀n ní pé ó yẹ kí ìyá yẹn kó tún sáré rán lọ́ọ̀yà ẹ̀ wá torí ẹ̀ ló ṣe máa ń ṣe wo kíní yẹn. Okay, Fatima Yetunde. Okay, ẹ káàárọ̀, welcome. Ó rò wípé ìyá yẹn ó máa rán
èyàn ẹ̀ wá ìyá yẹn náà dẹ̀ kẹ́ kíni ó ń ṣe kíni ó ń secure orúkọ ẹ̀ pẹ̀lú bí wọ́gọ́ ṣe ń ṣe ìgbéraga sí i ó ń ṣe kíni ó ń secure orúkọ ẹ̀ ṣùgbọ́n nígbà tó ti rí pé o ò rí kíní yẹn tó jẹ́ pé àwọn ẹni tó gbádùn fún ẹ àwọn àtọwọn èèyàn kan lọ rìn jáde lórí bó ṣe máa jáde pẹ̀lú owó bíntìbíntì ìgbà tó jáde ó sáré mú ìyá olówó tó ń pè ní godmother ẹ ó sáré ṣe kíni ó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n nígbà tó rí pé a bẹ̀rẹ̀ sí ṣe àwọn awareness yẹn àti ẹni tó ní gbádùn fún ẹ náà ó tún bẹ̀rẹ̀ sí ṣe kíni tá a ti ń sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ṣó ti yé so o wá ṣe kíni o wá ń dọ́gbọ́n ṣe bí wípé o ò bá wọn jà again ẹ má wàá tán ara yín ṣe rí ọ̀rọ̀ wípé tó bá yẹ pé òun àti jòbótúlà fẹ́ jà tí ìjà báyìí ẹ má jẹ́ kó tàn yín ohun tó fẹ́ ṣe ni wípé nígbà tí wọ́n bá fẹ́ ṣe calculation orí owó ọ̀rọ̀ Fọlá ó mọ̀ wípé ọ̀rọ̀ jòbótúlà máa fẹ́ yọ ó dẹ̀ mọ̀ wípé nǹkan táwọn èèyàn nídìí ní pé bíá tí jòbótúlà bá ti di pé ó bá wọn jà àwọn èèyàn ó máa fi jòbótúlà lẹ̀ so irú nǹkan tí jòbótúlà ilé tó kọ́ yẹn tọkọ́ fún yẹn á wà ń ṣáìdì ẹ̀ ọ̀n nílè máa rò mọ́ ọ̀rọ̀ ti Fọlá mọ́ gbogbo yẹn ló ṣe ń ṣe bí nípa òun fẹ́ jà ló ń ṣe bí pé òun fẹ́ tó ṣèdí sóhun náà so ẹ má gọra yín wọ́n jọ wà dọ́là iye owó ilé Fọlá náà ló fi kọ́ bẹ̀ yẹn Shifan blog welcome ṣó ti yé yín owó ilé Fọlá tọ́nà gbà fún Fọlá òun náà ló fi ṣe kíni ló fi kọ́ ibẹ̀ yẹn olè ni wọ́n ìwọ tó kúrò látọ̀run àtọ̀run ló ti gbé kóló wá ó wá gbé kóló yẹn wá ní ìwọ̀nba ó gbé sí gẹ̀gẹ̀rẹ̀ gẹ́gẹ́ ti gẹ́ ó tún gbé sẹ́yìn ó wá pọn méjì pọ̀ lọ́jà àlàdé ó wò pé tó bá kó síwájú tí ẹni tó bá lè rí mú ká ní àǹtí mi ráyè rí gbáǹjọ yẹn ni bóyá Fọlá ò bá máa dúpẹ́ lọ́wọ́ àǹtí mi kọ́ bá fi bló fọ́ igẹ̀ yẹn ẹ̀ rí owó tó máa rọ́ jáde ń bẹ̀. ẹ̀ rí kíni ẹ̀ rí owó tó máa rọ́ jáde ń bẹ̀. ó wá fẹ́ ṣe ó fẹ́ máa dọ́gbọ́n ó ti rí pé àwọn èèyàn gan ò sí gbogbo àwọn èèyàn ti jẹ́ ọ̀tá òun gan tòró rí àǹtí Abe wípé olórí tíìmù bí ó lọ fún ẹnìyẹn ní star olórí tíìmù kan lọ fún ẹnìyẹn ní star òun náà wá fẹ́ ṣe kíni gbé àǹtí Abe sọ pé òkè òun àtẹnìyẹn ò jà mọ́ òun náà wá fẹ́ ṣe kíni ó wá fẹ́ gbé súnmọ́ àǹtí Abe lẹ́ni tó gbé obituary ẹ̀ jáde níjọ́ bẹ́ẹ̀ díẹ̀ ó wá ní tàǹtí Abe ó yẹ kí n tiẹ̀ play bí tàǹtí Abe fi dá lóhùn padà ó rò pé àǹtí Abe bí àǹtí Abe ya ìyàkuyà bẹ́ẹ̀ ni ibi tàǹtí Abe ti dá lóhùn ẹ jẹ́ kí n wo ibi tàǹtí Abe ti fi dá lóhùn àǹtí Abe fún jẹ gidi ni pé ó yá wèrè ni ta ló ń bá wí pé ó dà kí mo gé ibi tí àǹtí Abe ti ó dà kí mo gé ẹ jẹ́ kí n wò ó dà pé òun lélẹ́yìí ẹ kí n wo ibi táwọn tí Abe ti dá lóhùn. àbúrò mi ní mi ní bàjá àmì ní bàjá ó dà pé gbogbo àwọn òpònú tó ń tẹ̀lé ẹ ti gbàgbé ó bú mi ó sún mi kan gírí kí tó wá yíjú padà sí ẹ. But what you did not expect or what you did not bank on òun ni wípé mo lè dá ẹ láàmú tó level tí mo dá ẹ láàmú yẹn. Maybe if you had known bá má ṣe tó bẹ́ẹ̀ fún mi why you ṣe náà because you were extremely threatening with my page. Wọ́n á try láti make ara ẹ look good lẹ́nu. Yeah. When I first started the empowerment, I was doing it with my money, yeah. I was sharing 100,000 naira to 10 people every month. Yeah, you're a fucking liar. Stars look bad official. Ìgbà yẹn ni mo bẹ̀rẹ̀ stars for empowerment. Ìjà ẹ̀ pẹ̀lú ẹ̀. Ó máa pín ní báyìí ni. Please give us stars to use for empowerment. Òun gba stars $3,000, $4,000. Every month wàá dẹ̀ pín $1,000 bẹ́ẹ̀ ìyókù ló máa kó sápò ààrẹ. You have never used your money on Facebook to do empowerment. Never ò ṣe rí.
In fact, monetization yẹn gan stars nìkan nígbà tó ṣiṣẹ́ Lizzy gbogbo ń ta yìí ń kó lẹ̀ tó ń gba $14,000 $12,000 wọn á gba 4,000 ní stars lọ́tọ̀ nínú 4,000 stars yẹn 1,000 péré ló máa ṣẹ́ sí náírà 1 million tó máa pín ní 100,000 ó lè ṣe fóṣù mẹ́ta oṣù kẹrin àbí wèrè ni wọ́n ọmọ yìí nírọ̀ wèrè wo ló ń pa. àǹtí abẹ ṣe ẹgbẹ́. ó mú ẹ kó sọ pé ó máa ń fi owó ẹ ṣe empowerment bí abẹ ṣe ń ṣe ó ò lè rí sọ lórí ìkànnì kò níṣẹ́ because you never did. kò níṣẹ́. you never did. kò níṣẹ́. gbogbo owó tó fi ń ṣe empowerment orí Facebook ló ti ń tọrọ ẹ ìyá ẹ tó dẹ̀ ṣí ṣọ́ọ̀bù fún ẹ ló ń gbé 10 million empowerment yẹn lọ́wọ́ ó dẹ̀ wà lára nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì yẹn allocate fún yẹn. ẹgẹ́ tiẹ̀. so kò stop rubbish ẹ. ìyàwó mi ní abẹ. Darling, my darling, I want to go Glasgow. Is not accepted. Your apology can never be accepted. Tí birthday mi yẹ ìbá dé tí o bá ṣe anything fún mi, o máa gbiná ní Dorcas. Ti sọ fún èmi ò ṣe Kwame. Ẹ̀yin kan wà lórí Facebook yìí, mi ìfẹ́ gbọ́ orúkọ mi lẹ́nu yín àfi tẹ́ bá ń bú mi. Má ever láyé ẹ̀. Last year, either for abusing me or for doing anything on my birthday or for saying or even for calling my name, don't you ever say sorry to me again. Oh, she's sorry for the first time. Oh, she lady. Kama debitade. Emi àti ẹ. Ìwọ ló máa ever go down the history of this Facebook. Because what mo ṣe birthday, o kọ RIP. Oh, never reintimidate in retaliation because I will never do it. I am not you. I am not you, Dorcas. Èmi àti ẹ yàtọ̀. Owó oògùn tèmi lèmi fi ń ṣe empowerment. Ìwọ ń jalè ni. I used to use my money, yeah. Ó ti gbàgbé ni. Stars for empowerment ni na. Wọ́n dẹ̀ máa parọ́. Nǹkan tá wà ń bí ńgbà tó ṣe wà dẹ̀ máa parọ́. Mo gbádùn yín. Wàá gba $3,000, $4,000 in stars. Wàá dẹ̀ pín 1,000 bẹ́ẹ̀. O ò tún ní pín tán. Oṣù kẹta tó ṣe ló bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú wọn pé àwọn tó fún lówó ò rójú tún nǹkan tó ṣe. O lè rí. 450,000 àbí. Sísè mo pẹ́ lọ́wọ́ tí kú náà wọ́n ní back office ẹ̀ gba iná sọ́pọ̀ ní back office. Kò lè rí. Back office yẹ. Wọ́n ìkú náà. Omi ti tán lẹ́yìn ẹja. Àwọn stars ló fi ń ṣe empowerment. O ò lówó ẹ̀rí. Kò ní. Ẹni kó wá ṣe àkáǹtì iye tó ń pa níbẹ̀ yẹn ní ọdún ó kùn ún fi bẹ́ẹ̀ ṣe bójúbójú ni èwo ní ọ̀rọ̀ tó kété sọ tẹ́ ẹ bá bẹ́ẹ̀ rí 10 bungalow ibo ló wà ṣọ́ọ̀bù kejì tó wà ní UK ibo ló wà estate Adeyinka estate I build myself to myself in fact I almost build estate I almost build airport by myself to myself in Adeyinka empowerment in olórí burúkú pọ̀ ó bẹ̀rẹ̀ sí í múgbẹ́ lẹ̀ fún wa ó bẹ̀rẹ̀ sí í gbé irọ́ kàǹkà ó bẹ̀rẹ̀ sí í gbé lẹ̀ fún wa. monetization ẹ gan tó máa gba over 10 grand ó lórí nígbà tó lọ́ọ́ máa gbàgbà náà fún ẹ ló gba afọ́jú tó gbélé ẹ lọ́wọ́ tó lọ́ ń kọ́lé fún kẹ́kọ̀ọ́ ẹ pé o má ẹ bá apologize sí mi mọ́ nílé ayé. ó ń apologize sáǹtì abe. ibú tó ń bú mi yẹn mo lè demand ni kò jáde lọ́la kó reverse apology yẹn I demand it from you. Reverse ẹ sọ pé mi ò apologize sí ẹ wèrè àárọ̀ mi ilẹ̀ ó bú mi lọ́la because èmi àti ẹ máa tán lórí ìkànnì yìí. àbí wèrè ni ẹ ni I assure you to never happen again I won't do anything for tó bá di November 19 tó bá ṣe nǹkan kó máa gbin náà ni. You must continue. You must. You're evil. You're wicked. You're just like Iyabo Ojo. Ọ̀rọ̀ tá ń fa ńlẹ̀ sí tá àti fà kàn ìwọ ló fà á. Ìwọ àti Sọjí àwọn Sọjí's admin. Sọjí ṣe débi kan ó stop. Ìwọ ò stop because you were making money. Ìwọ ló fà á. Ó lè ní. But what you didn't know ni wípé Iyabo Ojo ló rán Fọlá jáde. Ẹ lè back off. Ẹ continue.
tí Ọlọ́run bá máa dájọ́ fún gbogbo yín orí ẹ̀ ló ti máa bẹ̀rẹ̀. ó bẹ̀rẹ̀ ẹ̀ tí ì rí ni. so apology tó ṣe lálẹ́ yẹn I am categorically telling you it is not accepted. ó ń ṣe apology pàǹtí àbí. ìwọ àti kwame kwamukomuko. no ẹ má ṣe ẹ má kí n fọ́n dẹ̀. kò jáde lọ́la kò take ẹ̀ back o because mi ò gbà lọ́wọ́ ẹ̀ tó bá tún di birthday mi yẹn èyí tó tún ju pósù lọ ni kò tún gbé wá tó bá tún di birthday ní 2025 màá tún máa wọ ẹ̀ràn náà kò sí nǹkan tí mo lè ṣe fún ẹ tó máa tó ń tọ́lọ́run ṣe fún ẹ lọ́wọ́. ojú ẹ̀ ti ń jà ọwọ́ ń pè ní ọwọ́ ní ṣẹ̀pẹ̀tẹ́rì ọwọ́ ní they abuse me they abuse my husband they abuse my children orí ẹ̀ ti gbálẹ̀ pọ̀nlẹ́pọ̀ ní omi yín ajẹ́ okó sẹ́ni gbogbo nǹkan ayé fèkì. dàbí ìwọ wọn mọ pé mi dàbí ìwọ ó mọ you know I'm different. ó wá mú gbogbo kínní ẹ̀yin èèyàn mi iṣẹ́ ti fúlù lọ́wọ́ wa báyìí mo tuntun ń lọ síbi iṣẹ́ àti wà ní after 10 ń bí báyìí kí n tètè máa lọ sí ibi iṣẹ́ so ó lè jọ bí ọwọ́ alẹ́ àfi ṣe calling show